sáyé ìkùkù lómi awo lóde ọ̀run ẹ̀jẹ̀ lómi awo àwọn ìyá kì í momi ìkàsè. Bọ̀lọ̀ ló máa dá, bọ̀lọ̀ ló máa bọ̀. Bọ̀lọ̀ ló lógo ìṣàwọ̀ lóru, bọ̀lọ̀ ni. Bọ̀lọ̀ ló lógo ìṣàwọ̀ lóru, bọ̀lọ̀ ni. Ọ̀dà kì í dá fẹ́fẹ́ ikú, ọ̀dà kì í dá fẹ́fẹ́ àwo, ọ̀dà kì í dá fẹ́fẹ́ àwo lọ́nà bọ̀lọ̀ ni. Ẹ kú ìkàlẹ̀ gbogbo ẹ̀yin ìyá mi, ẹ̀yin bàbá mi. Ẹ kú àtàárọ̀, ẹ kú ìyálẹ̀ta, ẹ káàsán léyìí o, ẹ kú ìrọ̀lẹ́, ẹ mà káalẹ́ o. Àdúrà wọ́n gbà o, àdúrà wọ́n gbà. Bí ẹ̀yẹ wa kò ní yẹ̀lẹ̀ fún gbogbo wa o, kò ní dàrú fún wa. Àdúrà wọ́n gbà. Ojú kìí ti náà lẹ́ o, ojú ò ní tì wá. Nígbà bá bọ́ sórí omi, igbá fòsókè téńté. Bẹ́pọ̀ bá gorí omi, ipa fòsókè téńté. Àwa la borí gbogbo ọ̀tá wa. Ẹ̀yin ìyá mi, ẹ̀yin bàbá mi. Oyún inú ilé yìí mo kí yín o. Àṣẹ ẹ̀dí inú ilé yìí mo kí yín o. Mo kí ọkùnrin, mo kí obìnrin. Gbogbo ẹ̀yin ọlọ́mọge, gbogbo ẹ̀yin àǹtí ìdí ìlẹ̀kẹ̀, gbogbo yín ni mo kí ohun lólódì kan o. Ẹ̀yin wúndíá inú ilé yìí mo kí yín, ẹ̀yin adélébọ̀ inú ilé yìí mo kí yín. Ẹ̀yin obìnrin lọ̀rọ̀ yìí dálé lórí o, ọ̀rọ̀ tí mo fẹ́ sọ yìí o, ẹ wá wá nǹkan fìdílé tàbí kẹ́ fìdílé nǹkan nínú ilé yìí. Tó bá jẹ́ pé nínú mọ́tò lẹ́wà ẹ wá sinmi ariwo àǹtí, ẹ sinmi ariwo tẹ rò yìí gan tó, màdámù ibẹ̀ gbọ́mọ lọ́wọ́, ọmọ tẹ gbé lọ́wọ́ pariwo ẹ̀yin lẹ̀ ń pariwo, ẹ sinmi ẹnu yín. Kí la fẹ́ bára wa sọ̀rọ̀ lé lórí? Ọ̀pọ̀lọpọ̀ ènìyàn ló ní ògo. Oṣó inú ilé ò ṣe, àjẹ́ ìta ò ṣe, òun nìṣòro ayé ara rẹ̀. Àwọn ìyá wa àtijọ́ wọ́n ní ẹ̀kọ́ tí wọ́n máa dá àwọn ọmọ wọn. Ẹ̀kọ́ tí wọ́n dá ọkùnrin ọ̀tọ̀, èyí tí wọ́n dá obìnrin ọ̀tọ̀, èyí tó pa gbogbo wọn pọ̀ tí wọ́n dá wọn ọ̀tọ̀ọ̀tọ̀ ni. Ṣé bẹ́ẹ̀ ni àbí bẹ́ẹ̀ kọ́? Ó yẹ ẹja jọ nájú sí wò. Tí obìnrin bá ti bàlágà tó ti ń sepo, ó ti yẹ̀yìn ìyá wa. Tí obìnrin bá ti bàlágà tó ti ń sepo, àní ẹ sinmi ariwo. Ẹ sinmi ariwo. Ìbájọ́ yìí náà lẹ́tí rorò látàárọ̀ fẹjọ́ lẹ̀. Tí obìnrin bá ti bàlágà débi pé ti ń sepo, ibi tí a ti mọ̀ pé ọ̀rọ̀ yìí ọ̀kan ẹ̀yin ọkùnrin, ṣùgbọ́n ohun tó fìgbà kàn yín díẹ̀ ni pé ẹ lè lẹ́kọ̀ọ́ nípa rẹ̀ láti lè máa fi dá àwọn ìyàwó tiyín náà bẹ́ẹ̀ bá fẹ́ wọn. Ẹ rí àwọn ìyá wa látijọ́, aṣọ ni wọ́n máa fún àlejò tó bá dé, ìyẹn tá yìnbó ń pè ní menstruation. Àwọn ìyá wa èédú ni wọ́n fi ka ọjọ́ lára ògiri láyé àtijọ́. Kódà owó àjọ èédú ni wọ́n fi kà á, oṣù òkè làwọn sì kà. Àwọn ọ̀dọ́ òde ìwòyí là máa pé on the 20 kìíní kan, on the 70 kìíní kan, on the kìíní kan. Àwọn ìyá wa ọmọ ọ̀ndì èédú ni wọ́n fi sàmì rẹ̀ sára ògiri. Wọ́n máa kà á pé ó dijọ́ mẹ́ẹ̀ẹ́dógún, ó dijọ́ mẹ́rìndínlógún, ó dijọ́ mẹ́tàdínlógún, ó dijọ́ méjìdínlógún, okòógún. Tó ń sókè bá ti dógún, nǹkan àlejò máa dé. Àwọn ìyá wa máa mọ̀. Tí ọmọ wọn tí ó bá ti sepo lóṣù kan, àwọn ìyá wa máa fura wọn ní ìyá kọ́ mi Àmọ̀kẹ́ àti ajẹ́ ń ò rí kó sepo lọ́sẹ̀ yìí sí òsì. Wọ́n máa mọ̀ bí wọ́n ṣe máa fura sí ọmọ kọ̀ọ̀kan. Wọ́n tètè mọ̀ tọ́mọ wọn bá fẹ́ra kù, wọ́n mọ̀.
tí nǹkan kan bá ṣẹlẹ̀ sí wọ́n mọ̀ ìyá kọ́ mi Àmọ̀kẹ́ àti jẹ́ so ti parí nǹkan oṣù rẹ ni àbí o tí bẹ̀rẹ̀ wọ́n tètè máa fura. Nǹkan oṣù yìí mo ti jẹ́ ó yé wa pé àwọn ìyá wa aṣọ ni wọ́n máa fún láyé àtijọ́ nígbà tó yìnbó ò tí ì gbé ayé kálópáàdì dé. Bóò là á fi wá tọ́jú nǹkan oṣù? Bóò là á ṣe tọ́jú rẹ̀? Ẹ wo arábìnrin tó dúró yìí, ẹ wo àwòrán yìí, àwòrán tẹ̀ ń wò yẹn náà, ẹ wò dáadáa. Ẹ rí i pé ẹ̀jẹ̀ nǹkan oṣù lọ́sàn láti bí ìbàràdì rẹ̀ wá sí ẹsẹ̀ rẹ̀. Ẹ̀yin obìnrin, nǹkan oṣù yín kìí ṣe ohun tó yẹ kẹ́ ẹ fi ráre o. Kìí ṣe ohun tó yẹ kẹ́ ẹ fi ráre. Àwọn àgbàlagbà níjọ́ obìnrin bá rí nǹkan oṣù rẹ̀ ọjọ́ náà ní fún un láṣọ. Ojú òsì gbọ́dọ̀ ti ná alẹ́. Ó yẹ kó o ti máa múra dé kó tó dé. Ẹ gbọ́ mi, àwọn aṣọ kátókàtó táwọn obìnrin ń wọ̀ láyé òde òní, òun ni ọjọ́ pọ̀lọpọ̀ kí làákàyè ẹlòmíì ọ̀dọ́gba débi pé bẹ́lòmíì bá lo òde gbogbo bàràdì rẹ̀ yóò ti kún fún nǹkan oṣù débi wọ́n ẹ̀sẹ̀ máa pẹ́ pé àǹtí kínní ẹ̀wẹ̀yìn ẹ̀jẹ̀ nǹkan oṣù ẹ̀ ṣe ohun tí obìnrin máa ta fèlèfèlè débi oríṣiríṣi ọkùnrin ó máa tẹ̀ ẹ́ mọ́lẹ̀ àtobìnrin. Àwọn ẹlẹ́sẹ̀ oró ń bẹ. Kódà kí ẹ̀jẹ̀ nǹkan oṣù kó máa sàn kálẹ̀ káàkiri débi pé tọkùnrin tóbìnrin wọ́n máa tẹ̀ ẹ́ mọ́lẹ̀. Òun ló kó bá ọ̀pọ̀lọpọ̀ láyé òde òní. Tẹ́lẹ̀ mi wọ́n máa sọ pé òun ń wóyún, òun ò rí, òun ń wá kinní kan, òun ò rí. Bẹ́ẹ̀ ni wọ́n ti tẹ́ ẹ̀jẹ̀ nǹkan oṣù rẹ mọ́lẹ̀ kíní ìlọ́sàkóbá fún ìrìnàjò rẹ̀. Ìyẹn bẹ́ẹ̀ ni. Ẹ wá rí aṣọ nǹkan oṣù yìí, èyí tẹ̀yìn ará òde òní ń lò òun lẹ̀ ń pè ní páàdì. Ìyá mi, bàbá mi, gbogbo àwọn ọmọ yín tí wọ́n ń lọ iléèwé girama sùkúù àbáwọn èyí tí wọ́n ń lọ yunifásitì àbí kọ́lẹ́ẹ̀jì. Ǹjẹ́ ẹ dá wọn lẹ́kọ̀ọ́ bí wọ́n ṣe ń lọ iléèwé gíga yìí pé nǹkan oṣù rẹ̀ Àdùkẹ́, nǹkan oṣù rẹ̀ Àmọ̀kẹ́, ìyá Kristana nǹkan oṣù rẹ̀ Kristana bó ṣe ń lọ iléèwé yìí. Nǹkan oṣù rẹ̀ àyè máa yọ ọ́ jù sínú àgbàrá o. Má torí pé páàdì ni always ni poni kọ́pọ̀ kọ́ wá yọ ìgbà òjò ti rọ̀ tí àgbàrá ń lọ ojú sínú odò àgbàrá. Àìyọ nǹkan oṣù sínú àgbàrá ó léwu o. Àìjù sínú odò pé kódò ọmọ àrù lọ ó léwu. Ẹ̀yin sísí mi, ẹ̀yin àǹtí ìdí ìlẹ̀kẹ̀, àǹtí onídìí tàkasúfèé, àǹtí òde kílọ̀bù, gbogbo òde kílọ̀bù lẹ́yìn lọ. Ẹ̀ka nǹkan oṣù yẹn ẹ̀ka kún. Níbi ọba ti gbẹmọ yín lára bẹ̀ náà lẹ́yìn ọ̀sọ̀nù àní this one is rubbish. Ohun tí ó kó bá gbèsè ayé rẹ̀ lọ yọ sọnù yẹn. Ohun tí ó kó bá wa ọba òkè níjà ara wọlé o, Ọlọ́run ọba máa sọ wa o. Àwọn ọmọ yìí ti ń lọ sùkúù, òròjó bá àwọn ẹlòmíì débi wípé wọ́n kàn dì rúgúdú sínú láìlọ́n báàgì. Omi ọ̀lọ́ kó dà sínú ilé ilẹ̀, wọ́n kàn lọ rú dà sátàn. Ṣé ẹ mọ̀ pé àwọn ẹni ibi níbi sùkúù gíga bá wà ní wọ́n wá káàkiri? Torí wọ́n wọ̀ pé yìí ṣiṣẹ́ ayé òde òní òròjú lọ́pọ̀ nu gbogbo yín. Nǹkan páàdì tẹ́ ẹ̀ fi ìlédìí tẹ́ ẹ̀ fi ń lédìí nǹkan oṣù yìí ni àwọn ẹni ibi yìí ń wá káàkiri. Ìlédìí tẹ́ ẹ̀ fi ń lédìí lóṣooṣù yìí làwọn ẹni ibi ń wá káàkiri láti máa fi ṣoògùn arísìkì títí wọn. Ọlọ́run má fà wá lé ọ̀tá lọ́wọ́ o. Ọ̀tọ̀ ni káyé ọ máa ṣe ni. Ọ̀tọ̀ ni kẹ́dà gan fún rẹ̀ ọ máa ṣe rẹ̀. Ọ̀pọ̀lọpọ̀ ń bẹ tó ṣe ayé ò ṣe òun fún rẹ̀ lọ́fà rẹ̀ láyé lọ́wọ́. Ọlọ́run ọba má jẹ́ àjèsí ọ̀fìn ayé o. Bóòlù àti wá ṣe ìlédìí nǹkan oṣù. Tó bá jẹ́ pé ta lásán ni àwọn ọ̀yá wa wọ́n rẹ̀ sínú báyá bíi abọ́ ńlá kan àbí bàáfù ńlá kan tàbí korobá ńlá kan. Wọ́n fọ̀ ọ́ lálẹ́,
ó sì jẹ́ pé ilé ìwẹ̀ náà ni wọ́n fọ̀ ń bẹ̀. Ayéku ti da ayé alákọ̀wé. Inú ilé ìwẹ̀ alákọ̀wé yìí ibẹ̀ náà ni wọ́n ti fọ̀ ọ́, wọn ò ní sojú ẹnìkan, wọ́n sì bomi sàn án nù dáadáa. Tó bá jẹ́ pé talásọ ni tí wọ́n bá ti fún ní tí wọ́n bá ti sa aṣọ láti fọ aṣọ yìí dáadáa wọ́n wàá sọ àṣì ìgbò. Tó bá jẹ́ pé òrùn náà ni wọ́n bá sa àṣì wọ́n jókòó báyìí wọ́n sì sá nǹkan wọlé ọ̀kan wọn máa wò. Èyí tó bá bá sí pàjáwìrì tó bá yá wọ́n fẹ́ jáde wọ́n sá nǹkan oṣù yìí sísàlẹ̀ wọ́n wàá fi àwọn aṣọ bò ó lérí wọ́n tún sásọ míì wọ́n fi bò ó lérí mọ́lẹ̀ wọ́n wàá fi kíní tá a máa fi mú aṣọ mórí òkun tá à ń pè ní kílíìpù wọ́n fi mú pọ̀. Tó jẹ́ pé aṣọ yìí ọjọ́ gbẹ pọ̀ mi omi sì ń bẹ kọ̀rọ̀ yàrá òun ni wọ́n sá sí ẹ̀rí nǹkan. Tó bá wá jẹ́ aṣọ ìlédìí tìgbàlódé tẹ̀ ń bá ń lò náà bá ní. Tí inú igbó bá wà tọ́ bá rí bí gbẹ́ ilẹ̀ rí mọ́ bẹ́ẹ̀. Tó bá jẹ́ pé kèé síbi tó lè rí ilẹ̀ gbẹ́, tó bá jẹ́ pé ibi tẹ́ lè dáná sí ni, ẹ dáná sí kẹsùn kójó burúburú. Ẹ̀yin sísí ẹ lè jọ kó pọ̀ kẹjọ sún o. Ṣùgbọ́n kèé ṣe ohun tá a máa fi tafàlà tá a máa jù káàkiri ó léwu o. Àátorí àádìjọ téèyàn lọ jù síbi tí èèyàn gan mọ̀ pé èèyàn gan bábá lòun wá bí yìí mọ̀sá fún ọ tó ni. Èṣù ò ní mú wa o, ayé ò ní mú wa o, a sì ní kó sínú páńpẹ́ ayé o. Ẹlòmíràn mọ ọ̀pọ̀lọpọ̀ ohun tóun fi jì sọ́fì ayé lóde òní. Ṣùgbọ́n àwọn ẹ̀kọ́ ẹ̀lẹ́kọ̀ọ́ ìjìnlẹ̀ àtilẹ̀wá òun ló kó ọ̀pọ̀lọpọ̀ ẹlòmíì sínú ìjì ayé o. Ṣé rí nílẹ̀ dúdú wa ń bì yìí aburú ni èèyàn bú lọ́pọ̀ nù wa lójú orí bẹ́ẹ̀ sọ ẹ kó rí bẹ́ẹ̀ níbi pa á máa sọ nǹkan oṣù. Wàhálà àtàwọn òyìnbó ò lè tó báyìí ṣùgbọ́n nílẹ̀ dúdú wa tá à ń pè ní Áfíríkà èèyàn dúdú ìwà dúdú èèyàn dúdú abinú dúdú àfẹ̀jẹ̀sínú títọ́ funfun jáde. Ẹni ibi lọ́pọ̀ jù ẹ̀yin ni wọ́n kàn máa bó ṣùgbọ́n ẹni ibi lọ́pọ̀ jù Ọlọ́run ọba má jẹ́ kó sọ́wọ́ ìkà ènìyàn o, Ọlọ́run là wá o. Ìyá Kristana ẹ̀kọ́ leléyìí ẹ̀kọ́ àwọn ọmọ yín. Ìyá wa nínú ilé àǹtí Àmọ̀kẹ́ ẹ̀kọ́ leléyìí ẹ̀kọ́ àwọn ọmọ yín. Àǹtí Adúbíàrán àǹtí ìdí ìlẹ̀kẹ̀ àǹtí oníjó kílọ̀bù wá ṣọ́ra ṣe. Gbogbo ohun tó kó pọ̀pọ̀lọpọ̀ ní ọ̀pọ̀lọpọ̀ lọ ilé ọkọ pọ̀rọ̀ mọ́ bí ọ̀pọ̀lọpọ̀ lọ ilé ọkọ bí wọ́n ṣe fẹ́ bẹ́ẹ̀ náà ni wọ́n kọ̀ ọ́. Ẹwà ń bẹ lára rẹ̀ gbogbo ohun tó kùkọ̀ ní rí tí bí dákú ní ń bẹ lára rẹ̀ ṣùgbọ́n kọ̀lọ́kọ̀ kan dá lẹ́rí o ń bo lọ́mọ̀ ẹlòmíì lógo ògo rẹ̀ ọ̀sọ̀rọ̀ sókè wọ́n ti lò ó ní òun náà kọ ọkọ̀ mọ́bí iná ti jó òun iná ọmọ òní jó wa o àní kú fàtàyà àti ní kú tògótògó o àní gbẹ lóòrè bí igi tí ò sì léwé lórí o. Èmi ọmọ yín náà ní Olúkúmọ̀nà ọmọ àyẹ̀dáre bàbá ọgbọ́n ọmọ ọ̀dọ̀ àgbà bẹ́ẹ̀ bá bẹ́ẹ̀ darapọ̀ mọ́ wa lórí WhatsApp group ẹ̀ darapọ̀ mọ́ wa ọ̀fẹ́ ní ẹnìkan ògbówó 08032983298 fún àǹfààní ẹ̀yin tẹ̀ sí ní Nàìjíríà +2348032983298. Bóyá nọ́mbà mi tẹ̀ tún fẹ́ pè wá sí 08133155111 +2348133155111. Akímọ̀ ẹ̀fẹ́ tọ́jú ara lórí àrùn ọlọ́jọ́ pípẹ́. Àbẹ̀fẹ́ bẹ̀rẹ̀ lórí àkọsẹ̀jáyé yín ẹ kàn sí wa. Àbá yín wò, àdúrà yín ó sì gbà. Ohun tẹ́ fẹ́ lọ́wọ́ ó ṣe o. Ọlọ́run àbá yín dojú ti ọ̀tá. Ẹ bá darapọ̀ mọ́ wa lórí WhatsApp group yìí. Ẹ má sẹ́ndì stickers, má sẹ́ndì fídíò. Tẹ́ bá sẹ́ndì rẹ̀ àwọn àdúnyàn yọ yín dànù ni. Wọ́n yọ yín ni o. Group yìí ò sí fún ṣeré o. A ti wà ní group 9 báyìí. Jojúmọ́ làwọn èrò ń bò. Ẹ̀kọ́ lálálálá pọ̀ nú ẹ̀. Má sẹ́ndì fídíò sí má sẹ́ndì sticker. Tọ́ ọ bá ti fara mọ́
kásàdúrà táwọn èèyàn ṣe tó bá lọ sẹ́ndì stíkà kan wọ́n yọ ọ́ kúrò mẹ́lẹ̀ lọ́wọ́ kan ni kódà kò tiẹ̀ ní pèsè ju díẹ̀ ráńpẹ́ tí wọ́n fi tètè yọ ọ́ kúrò mẹ́lẹ̀ gbọ́ ìkìlọ̀. èmi gangan tó bá fẹ́ bá mi sọ̀rọ̀ má fi ohùn sílẹ̀ nínú WhatsApp inbox mi o sì gbọ́dọ̀ fi WhatsApp call pè mí tó bá fi pè mí nígbè bó sì fohùn lẹ̀ fún mi nínú inbox ìní dánlóhùn àyàfi tí n bá fúnra ara mi fún ọ láàyè pé lágbájá lọ fi ohùn sílẹ̀ fún mi nínú inbox mi kan ní tòó dánlóhùn tó bá pè mí direct látòrí fóònù nílùú tiwa kírẹ́dìtì owó rẹ̀ wọ́n ní o èmi náà ra kírẹ́dìtì ní wọ́n náà rà àdúrà wọ́n gbà ó yóò yẹ wá kò ní yẹ ẹ lẹ̀ fún wa gbogbo ohun tá a fẹ́ òun lẹ́lẹ́dàá ó ṣe fún wa ìṣẹ̀dá wa kò ní kọjú ìjàdá wa ọlọ́run ọba ò ní kọjú ìjàdá wa ara láàánú sí wa gbogbo ohun tá a fẹ́ lẹ́lẹ́dùà ó ṣe fún wa eré gbogbo ní ìṣẹ́jú ọjọ́ ire wa Elédùà yóò fi lé wa lọ́wọ́ o tiwa ò ní ṣòro ṣe o ire kàbìtì.